Ẹ̀kálẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ̀ gbọ́ wa, mo kí wa káàbọ̀ sí orí ètò yín ètò wa Alẹ́ Ìṣirò, níbi tí a ti máa ń mú jáde àwọn ẹwà eléyìí tí ó wà nínú ìṣirò. Èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Gàfárì Lukman. So lágbára Ọlọ́run bá a tún máa mú ní kánmọ́kánmọ́ lálẹ́ tèní. So ẹ̀yin tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa, mo rọ̀ wá láti bá a fi ètò náà sọ́wọ́ sí àwọn tí wọ́n lè jàǹfààní lórí nínú wọn. Gẹ́gẹ́ bí mo ṣe fi sọ́wọ́ síta nínú àtẹ̀jíṣẹ́, òun náà ni pé ibi tí ìdíje wa tí ó mọ̀ dá lé lórí lálẹ́ tòní, òun náà ni lórí binary operations. Kí lẹ́yìn gbọ́ lórí binary operation ní iṣẹ́ wa yóò ti mọ̀ jáde. So gẹ́gẹ́ bá ṣe mọ̀ bí ẹni mowó ìpele bí méjì, òun náà ni ètò Alẹ́ Ìṣirò wa lóní. Ìpè aláwọ̀kọ́ òun náà ni eléyìí tí máa ti mọ̀ gbà àlejò mi. So àlejò mi wọ́n ti wà nílé agbára, àwọn ògbóǹtarìgì oníṣirò làwọn náà. So nínú ìpele yìí náà ẹ láǹfààní láti dá sí ètò, ẹ pè wọlé bóyá kílẹ̀ ń gbọ́yé nípa iṣẹ́ eléyìí tí ìdíje wa tí ó dálé lórí. So lẹ́yìn eléyìí àwọn olùsígbàdé àmọ́ ṣe ìdíje wa. So dúpẹ́ pọ̀ ní wa ti adarapọ̀ mọ́ ẹni tàbí bá fi ètò náà sọ́wọ́. So mo rọ̀ á láti ti fi sọ́wọ́ sí àwọn fẹ́ gba alẹ́ òkun lè jàǹfààní lórí wọn. Àlejò mi ní alẹ́ tèní, òun náà ni gbogbo ẹni tí a ti mọ̀ bí ẹni mowó, ọ̀gá oníṣirò láwọn náà. So wọ́n gbárí nínú ìṣirò àti ìmọ̀ ẹ̀rọ gbogbo ẹ̀ pátápátá. Àwọn náà ni ọ̀jọ̀gbọ́n Abdulwasiu Adébáyọ̀ Abdulhafiz tí a ń pè ní Chris. Ẹ ṣe ọ̀jọ̀gbọ́n tẹ́ darapọ̀ mọ́ alálẹ̀ tòní, ẹ bá kí àwọn ará lẹ́sà. Ẹ ṣé gidi gan ni sá o, a dúpẹ́, ẹ ṣeun fún pípè tí ẹ pè wá sí orí ètò. A kí gbogbo àwọn tí a jọ wà lórí ètò, bákan náà a kí àwọn tí wọ́n ń bọ̀ tí wọ́n sì mọ́ darapọ̀ mọ́ wa ní orí ètò. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, orúkọ tèmi náà ni Abdulwasiu Adébáyọ̀ Abdulhafiz tí àwọn èèyàn mọ̀ sí Chris. So lágbára Ọlọ́run àgbò alájọgbádùn ara wa ní alẹ́ títí ní ẹ̀sìn gidigidi. Àti ẹ̀tí mọ̀ àwọn èèyàn tí wọ́n ti ń kí láti lé olóyè Ayọ̀mídé Adébísí ẹ̀ṣẹ̀ pọ̀ tẹ̀dá ọkọ̀ mọ́ wa. Ọ̀gá mi olóyè tí ẹnu mi ọgbà orúkọ yín, ẹ ṣé pọ̀ tẹ̀dá ọkọ̀ mọ́ àti fún àtìlẹ́yìn ní gbogbo ìgbà. Olóyè Abdulfatai Mustapha, ẹ ṣé pọ̀ tí ẹ̀yin náà darapọ̀ mọ́ wa. Olóyè ní kánmọ́kánmọ́ kí ni ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ni wọ́n mọ̀ ṣe àwọn iṣẹ́ oríṣiríṣi. Ara wọn tí wọ́n ní iṣẹ́ dókítà làwọn fẹ́ ṣe, ẹlòmíì nurse, àwọn ẹlòmíì iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ, gbogbo ẹ̀ mọ́ra wọn báwọn. Kí ló dé tẹ́yìn fi yan ìṣirò láàyò, so àti àwọn tó jọmọ́ bẹ́ẹ̀. Ẹ ṣeun gidi gan ni, ìbéèrè ńlá ni, ìbéèrè tó sì dùn ni tí mo máa ń nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ gbà. Kí mú ní láti ilẹ̀ wípé kí ló fà tí mo fi nífẹ̀ẹ́ sí ìṣirò gẹ́gẹ́ fún alára rẹ̀. Ìṣirò jẹ́ ọ̀kan nínú àwọn iṣẹ́ tí ó dùn gan, tó yẹ pé ẹni tí Ọlọ́run bá fi sí lọ́kàn láti nífẹ̀ẹ́ sí irú ẹni bẹ́ẹ̀ yóò gbádùn rẹ̀ púpọ̀. Nígbà tí mo wà ní secondary school, so like JSS 1 and 2 gbà yẹn, ní tó bá ti jọmọ́ ìṣirò èmi ò tiẹ̀ nífẹ̀ẹ́ sí rárá, gbogbo gbà wọn. Kí ló sì fà á ní oríṣiríṣi ọ̀rọ̀ tí mo ti gbọ́ lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n, àwọn ọ̀rẹ́ mọ́ra gà. Ní tó bá ti jọmọ́ ìṣirò, gbogbo nǹkan bá ń darí àwọn èèyàn ń pàṣẹ nǹkan. Nígbà tí wàá dé JSS 3, ó ní ọ̀gá wa kan tí wọ́n kọ́ wa níṣẹ́ kan, iṣẹ́ yẹn à ń pè ní equation. Ìgbà tí wọ́n kọ́ wa níṣẹ́ ọ̀hún, so gbogbo èèyàn ń ṣe, wọ́n ń pa àwọn èèyàn jáde, wọ́n ń ṣe. Èmi náà gbà iṣẹ́ yìí tí wọ́n ṣe yìí, ibi tó wá dùn mọ́ mi nínú jù ó ní wípé wọ́n ní a ní plus nǹkan kan lápá kan, nǹkan wá fò sápá mìíràn ó wá di minus nǹkan kan, àbí kó jẹ́ minus nǹkan kan kó wá fò. Fífò tí wọ́n ń dá ọkọ̀ pé ó fò, kíni wọ́n ń dùn mọ́ mi pé kíni mò ń fò lóòótọ́, tó bá ti wá fò sáyẹn ó change. Ibẹ̀ mo ti wá bẹ̀rẹ̀ sí ní interest sí ìṣirò. Ìgbà tí ó ń fún wa ní iṣẹ́ tá a lè ṣe láàrin ara wa,
nígbà tí màá ṣiṣẹ́ náà báyìí ìfífò ṣe rí nígbà tí ìkan ó dàbí plus ni mo wá gbé sí apá kejì plus náà mo tún wá kọ sápá kejì nígbà tí ọ̀gá ó gbé jáde ọ̀gá bá ní mo fail ẹ̀ mo sunkún jọ kí ló sì bá mo fi sunkún ìdí ni pé iṣẹ́ òun ó yé mi jọ iṣẹ́ mathematics ò yé mi rí eléyìí wá yé mi sísì tí mo wá ṣiṣẹ́ òun ni mo wá délé wípé ìṣirò yìí ó dàbí pé kíní ó dàbí pé ó fẹ́ wà interesting o ibẹ̀ ni mo ti start láti develop interest nínú mathematics. So eléyìí jẹ́ tí ó jẹ́ ẹ ṣe púpọ̀ ọ̀jọ̀gbọ́n so ní tọ́rọ̀ sí mi òun náà ni pé ẹ ṣe ìṣirò ní iléèwé gíga kódà tí ẹ sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí so ìjẹ́ ẹ ti kábàámọ̀ pé ẹ ti bóyá ẹ jẹ́ olùkọ́ ìṣirò rí àbí ẹ kábàámọ̀ pé ẹ ti ṣe nǹkan tó jẹ́ yẹn pẹ́lú ìjọba ẹ̀ṣẹ́ gbẹ́gbẹ́ ìbámọ̀ bá tiẹ̀ ti ṣe irú nǹkan báyìí ṣé àbámọ̀ kan wà ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ojú wo lẹ wò rí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí fẹ́ mọ̀ pé wọlé so mo fẹ́ ká mú ní kọ́mọ́pọ́mọ́ ojú wo lẹ fi wo kí ẹ mọ̀ ṣe kí ni o kí ẹ mọ̀ lo èdè abínibí wa láti fi mọ̀ kọ́ ìṣirò so ìyàwó lẹ́yìn kọ́ sí ọ̀jọ̀gbọ́n. ẹ ṣeun púpọ̀ lágbára ní inú ìṣirò náà ni mo wà ìdí ni wípé gbogbo àyíká wa gan ìṣirò ní fúnra lára rẹ̀ ẹwà wò wá rí pé ìpìlẹ̀ philosophy ni látara philosophy mathematics wọlé gbogbo tí wọ́n wá ń create lọ́jọ́ títì ní kọ̀ǹpútà ní artificial intelligence ní. ọ̀jọ̀gbọ́n ẹja gbàgbé yìí wọlé ọ̀jọ̀gbọ́n ẹ̀lọ ẹ̀ka lẹ́ẹ̀ tí wà lórí ètò kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè ọ́. olóyè Precious Adélẹ́yẹ láti bọ́lẹ̀ tí ń pè ọ́. Precious Adélẹ́yẹ. àti bọ́lẹ̀ tí ń pè sà. Èkó. láti ìlú Èkó olóyè Precious ẹ̀yin lẹ́yìn àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ pè wọlé lálẹ́ tòní ní kánmọ́kánmọ́ kí lọ́wọ́ fi sáwọn yẹn láǹfààní nípa iṣẹ́ tá ń gbéyàwó lénìí. Sorry, come again. Yes. Ní kí lọ́wọ́ fi ṣe àwọn ará láǹfààní bí àwọn ẹni tá ń kọ́ sí ọgbọ́n. Hello. Ṣé wà pẹ̀lú wa? So ẹ rí i pé ibi tí béèrè owó ti jẹyọ lálẹ́ tòní òun náà ni binary operation ẹ ṣàlàyé díẹ̀ kí lẹ́fẹ́ fi jà sáwọn yẹn láǹfààní lórí rẹ̀ nílé bẹ́ẹ̀ lórí fáwọn tẹ̀wò. Ọ̀dà olóyè kí ló tà fi mọ́ sọ pé nǹkan kan jẹ́ binary operation ká lè fáwọn yẹn láàyè kí ló tà fi ń pè ní binary operation ní kánmọ́kánmọ́. Okay, binary operation ó jẹ́ nọ́mbà ní base 2. Rárá o binary operation yàtọ̀ sí binary number. Lóye ẹ̀bákẹ́gùn ìwé ìyẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ kó tó pé ìdí ó wọlé ẹ jẹ́ fáwọn ẹlòmíràn láǹfààní ẹ̀lọ́ ẹ̀ tí wà lórí ètò ẹ̀lọ́ kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè ọ́ ẹ̀lọ́ nẹ́tíwọ́kì wà lálẹ́ ètò ní ó ń ṣe ségesège ẹ̀lọ́ ẹ̀ tí wà lórí ètò kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè ọ́. Ní kánmọ́kánmọ́ ní ìṣẹ́jú kan kí lẹ́fẹ́ fi ṣàǹfààní fáwọn aráalé. Nípa. Ok. Ok. For example, can you set of integers? Okay. Now I'm start with the operation here. Okay. Z here, comma star here. So, for example, can you set of integers? Okay. Now I'm start with the operation here. Okay. Z here, comma star here. Okay. 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 Okay.
bá satisfy àwọn properties kọ̀ọ̀kan. Ok, ní kánmọ́kánmọ́ kí làwọn property yẹn? Olóyè tẹ́ bá ń gbọ́ wa àwọn ògbọ́n yín mọ̀, tẹ́ bá ń gbọ́ àwọn ògbọ́n yín mọ̀. So àwọn olóyè tí wọ́n pè wọlé wọ́n ti fi ẹgbẹ̀rún kan máàkì wọ́n fi ṣèfàjẹ́ síwájú ìdíje. Ẹ dákun àwọn tá bá fẹ́ pè wọlé ẹjá mọ̀ pé kọ́mọ́ jẹ fídíò. Hello, ẹ ti wà lórí ètò, kí lórúkọ yín bọ́lá tí ń pè o? Ẹ káalẹ́, ẹ ti wà lórí ètò, kí lórúkọ yín bọ́lá tí ń pè? Orúkọ mi ni Adébíyí Sọ̀dípò láti ìlú Èkó. Ok, ní kánmọ́kánmọ́ olóyè ń ṣàlàyé lọ lẹ́ẹ̀kan pé ta bá ní group set ni tó mọ́ ń tẹ̀ láwọn òfin, kí lòfin alákọ̀ọ́kọ́? Òfin lè kọ́ ni closure. Ọ̀yà ní kánmọ́kánmọ́ kí ni ẹ gbọ́yé nípa closure? Closure ó ní í ṣe pẹ̀lú tí a bá ro lẹ́tà méjì ẹ́límẹ́ǹtì méjì papọ̀ tó wà ní set tó dẹ̀ fún wa ní mẹ́mbà set náà. Ẹ máa gbé bá olóyè ẹ̀ ní ẹkùnṣe ìwọ̀n ẹ̀ gbé bá rò papọ̀ ṣe ń pé nígbà mìíràn lè ní operation mi tí èsì rò pọ̀ ẹ lè sọ pé ta bá operate ẹ pé ta fi element méjì ṣiṣẹ́. Ẹ ṣe púpọ̀ olóyè, ẹ ti fi ẹgbẹ̀rún máàkì ẹ ti fi ṣèfàjẹ ká lè fáwọn ẹlòmíràn láǹfààní. Ẹ ṣe púpọ̀ tẹ́ darapọ̀, mo nígbà pẹ́ darapọ̀ mọ́ àbí díje náà. Ẹ ṣe púpọ̀. So ní kánmọ́kánmọ́ olóyè ọ̀jọ̀gbọ́n wa nínú tẹ́ ń ṣàlàyé lọ fún wa ọ̀nà ni pé kí ìyàwó lẹ́kọ́ sípá ká máa fi èdè abínibí wa ká fi máa kọ́ èdè ìṣirò, ìmọ̀ ìṣirò. Olóyè ọ̀jọ̀gbọ́n nígbà tẹ́ ń gbáradì ẹ lọ́wọ́. Hello, ẹ ti wà lórí ètò. Ẹ kálẹ́. Kama kí wọ́n fi sáwọn ìyá àǹfààní lé. Nǹkan tí wọ́n fẹ́ láǹfààní náà ni nípa group. Gúúpù náà ni olóyè ká má máa lọ bí tí àwọn èèyàn ti lọ tẹ́lẹ̀. Ẹ rí pé ẹnìkan ti sọ fún wa pé òfin nínú àwọn òfin náà gúúpù ní close, kí ni òfin láti ẹgbẹ́ ṣàlàyé fún wa? Okay, bẹ́ẹ̀ ni a ní òfin closure, associativity, inverse àti identity. Ọ̀yà ẹ ṣàlàyé identity, ẹ ṣàlàyé òfin identity. Òfin identity ni pé nísìnyí sẹ́ẹ̀tì tá a mú tó wà nínú gúrúùpù wa sí tá a bá mú ẹ́límẹ́ǹtì kan láti inú sẹ́ẹ̀tì yẹn so a lè ẹ́límẹ́ǹtì nínú sẹ́ẹ̀tì tó jẹ́ pé tá a bá yẹ pé plus ní operation tá a ní nínú gúrúùpù wa tá a bá di ẹ́límẹ́ǹtì yẹn mọ́ identity wa ó máa fún wa ẹ́límẹ́ǹtì yẹn padà. Ó máa fún wa ẹ́límẹ́ǹtì yẹn padà. Ẹ ṣe púpọ̀ lóye ẹjẹ́ fún ẹlòmíràn ní iye ẹ ti fi ẹgbẹ̀rún máàkì ìwájú síwájú ìdíje nígbà ọmọdé àpọ̀ mọ́. Ọ̀yà olóyè kánmọ́kánmọ́ ọ̀jọ̀gbọ́n ẹ ń ṣàlàyé lọ pé ọ̀dà púpọ̀ ká mọ̀ ṣe irú àwọn ọ̀gá láti mọ̀ lo èdè abínibí. Lára nǹkan tí ó jẹ́ nǹkan táwọn èèyàn fi ń sá fún ìmọ̀ ìṣirò òun náà ni wípé ìgbà tẹ́ ń kọ́ wa ń kíní yìí rí àlàyé tó kún rẹ́rẹ́ látara wípé kíní àlàyé nǹkan ò tiẹ̀ yá àwọn èèyàn a ní nǹkan kan raised to power 2 raised to power 3 ó dá raised to power ṣàlàyé lédè tó bá wá ṣàlàyé lédè mi tí wọ́n ṣàlàyé lédè mi á mọ èdè yá mi ju èdè yá mi àwọn ẹyẹ mi ju tí wọ́n ṣàlàyé ní èdè lédè lọ so ló fi jẹ́ pé èdè wa ká máa fi kọ́ ìmọ̀ ìṣirò ó ṣe pàtàkì púpọ̀ ó sì máa ń jẹ́ kí àgbọ́yé yẹn kó rinlẹ̀ dáadáa so èdè wa ó ṣe pàtàkì pọ̀. Ẹ ṣe púpọ̀ olóyè ṣe púpọ̀ òun náà ni pé kí tó fún yín láyè látúntì fún àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ nímọ̀ràn nípa àkọ́kọ́ fáwọn olùkọ́ nípa ká mọ́ lo èdè abínibí wa ìyá àtàwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kórìíra ìṣirò ìmọ̀ràn wo lẹ fẹ́ fún wọn ṣùgbọ́n kí tó fún yín láǹfààní láti fún àmọ̀ràn jẹ́ ń gba ìpè yìí náà ẹ lọ ẹ ti wà lórí ètò. Àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kórìíra ìṣirò ìmọ̀ràn wo lẹ fẹ́ fún wọn ṣùgbọ́n kí lórúkọ yín bọ́lá tí ń pè o. fún yín láǹfààní láti
orúkọ mi ni Táíwò Moshood. Olóyè Táíwò Moshood, ẹ jẹ́ kó níbi ẹ̀rọ tẹ́ fi ń wo ètò yìí ká lè bá ẹ gbọ́ yín dáadáa. Naam. Ní kánmọ́kánmọ́ kí lẹ fẹ́ fi dá sétò lálẹ́ yìí. Àwa ń dúró de quiz ni o, à ń dúró de program yẹn. Dóde já ọyẹ bá kí ọ̀jọ̀gbọ́n wa kẹ́sì fi kankan kẹ́fi kẹtẹsọ ẹ bá kí ọ̀jọ̀gbọ́n àgbà lẹ́jọ́. Kí àwọn olùdásètò àkí everybody. Ẹ ṣeun. Àkí olùkọ́ náà. Àwọn náà ń kí yín púpọ̀ wọn lẹ ṣeun. So ẹ ti gbáradì fún ìdíje. Mo ti ń gbáradì. Ọ̀tọ̀ olóyè ní kánmọ́kánmọ́ nígbà tá a ṣe ìrètí àwọn èèyàn ẹ ti fi 100 ẹgbẹ̀rún máàkì ẹ fi ṣe ìfàjẹ síwájú ìdíje. So fún àwọn tábà tó fẹ́ pè nọ́mbà tá a pè sí òun náà láti wò yẹn 08162942400 08162942400 ní WhatsApp ní o. Ọ̀jọ̀gbọ́n láàrin ìṣẹ́jú kan ọ̀yà ìmọ̀ràn lẹ́fẹ́ fún fáwọn tí wọ́n mọ̀ sá fún zero tí wọ́n gbé àgbákò sẹ́ni sẹ́yìn ò sí bẹ́ẹ̀ lórí ọ̀jọ̀gbọ́n nígbà tí ẹ bá fẹ́ sọ ẹ dápẹ́ jẹ́ ẹjẹ́ hello kí lórúkọ yín bọ́lá tí ń pè o. Amina Shitu láti Ìṣẹ́yìn. Ìyáàfin Amina Shitu láti Ìṣẹ́yìn ẹ̀yin lóbìnrin àkọ́kọ́ tọ́kọ́ darapọ̀ mọ́ alálẹ̀ yìí kámákámá kí lẹ fẹ́ fi dá sétò ẹ bá kí àlejò wa pẹ̀lú. Ẹ káalẹ́ sà, ẹ kú bá wa. Ọ̀dọ̀ kì í. Ẹ ṣé ẹ dúpẹ́. Ẹ fi sọ̀rọ̀ yẹn láǹfààní lé nínú àwọn iṣẹ́ òní kó tó di síwájú ìdíje. Lára àwọn nǹkan tí ó tó wà nínú binary operation lára àwọn kan táwọn èèyàn tún ti ń bọ̀bọ̀ wá. A ní nǹkan tí ó tún jẹ́ infast níbẹ̀. Okay. Òun náà ní pé tí a bá rí tí nọ́mbà kan tó bá ní infast jẹ́ pé nǹkan tí a bá máa rò papọ̀ mọ́ nọ́mbà yẹn tàbí tá a bá máa fi kún nọ́mbà yẹn nọ́mbà yẹn gbọ́dọ̀ fún wa ní 0 padà. Ìyáàfin ẹgbẹ́ ní àkó ó dáa ká máa kó nítòótọ́ ẹgbàá bẹ̀ẹ̀ lágbọ́rin ìṣirò lẹ́ńsọ̀n lágbọ́rin ìròpọ̀ bẹ̀ẹ̀ lákòótán òun náà ni pé tẹ bá fẹ́ sọ infest òun náà ni pé kí ni o a máa sọ pé a ní infest nínú sẹ́ẹ̀tì kan so ti ètò àìpé mo ní operation star tó ẹ gba define lórí sẹ́ẹ̀tì yẹn náà tí wọ́n á ní ẹ́límẹ́ǹtì mìíràn wọ́n ti ṣàlàyé identity element fún alẹ́ kan òun náà ni pé n ti bá operate pọ̀ mọ́ ẹ́límẹ́ǹtì kan tó ń fún mi ní identity padà yẹn òun ní infast gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣàlàyé ọ̀yà bẹ́ẹ̀ kí n lè fún yín láǹfààní ẹ̀ ká pé ní agbọ́nrin addition kan kí ni infest zone ọ̀jẹ́ lágbọ́nrin addition. Ní agbọ́nrin addition kó wá jẹ́ pé nǹkan tó jẹ́ pé mi ò papọ̀ mọ́ operation yẹn wọ́n tó máa jẹ́ kí operation yẹn. Okay, so n ta bá ti rò mọ́ element kan tí ó mọ fún wa ní identity padà ẹ ṣé púpọ̀ Ìyáàfin ẹ ti fi ẹgbẹ̀rún máàkì sì wá jẹ síwájú díje mo nígbà pé darapọ̀ mọ́ àbí díje lálẹ́ yìí. Bẹ́ẹ̀ni sà. Ọ̀dà ẹ ṣé púpọ̀ ẹ já fáwọn ẹlòmíràn láyé ọ̀yà olóyè ọ̀jọ̀gbọ́n ẹ̀ ń ṣàlàyé lọ pé ìmọ̀ràn tẹ́fẹ́ fún àwọn akẹgbẹ́ wa tí wọ́n kó dira ìṣirò nílé. Bẹ́ẹ̀ni kó tó di pé màá gbà wá fún wa nímọ̀ràn lórí ẹ̀ ó ní pé ìtìtì ń fa káwọn èèyàn máa kórìíra ìṣirò àkọ́kọ́ ń bẹ̀ náà ní táwọn èèyàn ń gbọ́ lọ́dọ̀ àwọn aṣíwájú òun ò mọ̀ yóò tún wá mọ́ wá discourage àwọn tí wọ́n bá lẹ́yìn pé. Bẹ́ẹ̀ni pé àgbákò níṣẹ́ wọn wọ́n dá wọn. Àgbákò níṣẹ́ wọn ó sì kẹ́tẹ́ lè tọrùn bọ́ so omi ìdára kan tí kódà tó yẹ mọ́ àwọn tó jẹ́ àwọn òbí wa gángbà mi wọ́n bá gbé iṣẹ́ fún wa pé ká ṣe bọ̀ láti ilé ṣé ìṣirò ni wo tètè lọ wá bọ̀dá lágbájá tí ò bọ̀ ṣe
ìtumọ̀ ni pé àwọn gan wọ́n discourage wa láti jẹ́ pé kí àwọn míì dẹ̀ ní ìbẹ̀rù bójó ló bá wọn láti jẹ́ pé ní táwọn èèyàn tẹ̀ ń ṣe kíní yìí so ìmọ̀ràn tí wọ́n wá gbà àwọn èèyàn òun náà ni wípé kíní yìí ká má máa listen sí mọ́ra àwọn èèyàn lórí wípé ká máa bẹ̀rù ìṣirò àkọ́kọ́ nù ẹ̀kejì ni pé kò tó bẹ̀rù lára kan tí máa ń bẹ lọ́kàn mi ni pé ṣe bí èèyàn lẹni tó dálẹ̀ èèyàn náà làwọn tí wọ́n mọ̀ ṣe bí èèyàn lèmi náà tí mo lè mọ̀ ni ètò wa tún kún òun náà ni wípé lára kan tí ẹlòmíì mọ̀ ṣùgbọ́n tí máa ń jẹ́ kí wọ́n jákulẹ̀ náà ni wípé tó bá kọ́ wọn ṣe àtúntúnṣe nílé àtúntúnṣe ń gbà míì ó kéré lọ́dọ̀ àwọn ẹlòmíì so ìgbà tá a bá ti mọ practice láti mọ túnṣe wọ́n fún wa níṣẹ́ pé ká ṣe 1+1 ìwọ náà túnṣe ńlé tó bá tún wá túnṣe ṣe tó tún wá jù bá ń lọ ṣe 2+5 tó bá tún wá ṣe léon tán ṣe 3+10 so a tún wá máa ṣe èyí tó bá tún ju àwọn textbooks wọ́n wà nílẹ̀ fún wa irú eléyìí náà ní sìtẹ́yìn náà gbélé yìí tẹ́yìn kọ́ wa láti jọ yìí lórí afẹ́fẹ́ ìyẹn náà tó ní nǹkan ó ti mú nǹkan rọrùn ó dáa tẹ̀ tó wá ń fi èdè abínibí wa tẹ̀ tó fi ń kọ́ wa ó mú rọrùn ìgbà tí èèyàn bá wá ń jọ irú eléyìí a rí i pé yóò máa mú nǹkan yẹn máa rọrùn ní gbogbo ìgbà ìṣirò máa rọrùn fún gbogbo wa so eléyìí náà ní ìmọ̀ràn tí. ẹ ṣe púpọ̀ ọ̀jọ̀gbọ́n náà ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń sá tẹ́ tí ń rí ìṣirò ní bẹ́ẹ̀ bójú ọ̀jọ̀gbọ́n ẹ̀rí tẹ́mi tí ẹ máa ń bí ọ̀pọ̀lọpọ̀ ni pé tẹ́ bá ní ìṣirò lè kí ni 1+1 ẹgbọ́n ní 2 ẹni tó bá fi mú ìmọ̀ pé 1+1 jẹ́ 2 ajá sí pé kò sí ìṣirò tẹ́lẹ̀ mọ́ ẹ̀ka lẹ́tí wa lórí ètò kí lórúkọ ìbọlẹ̀ tí ń pẹ́ ọ. Ẹ̀kálẹ̀ orúkọ mi ni Mariam Abdulaziz. Ìyáàfin Mariam Abdulaziz láti bọ̀. Láti lọ Ọ̀yọ́. Láti lọ Ọ̀yọ́ kánmọ́kánmọ́ kí ló fẹ́ fi sọ àǹfààní fáwọn ará ilé síwájú ìdíje. Mi ìdásí nǹkan kan mo kàn fẹ́ kí ẹni tẹ́ gbé wá síbi ètò nìkan kò ṣẹ́. Ok ẹ fẹ́ kí ẹni tí olóyè wọn ń kí yín lé o wọ́n ń kí yín lé ẹ̀yin náà bá kí Ìyáàfin. Àkí àwọn Ìyáàfin. Àkíyàwó ẹ̀sùn gan o. Ìyáàfin ṣe bẹ́ẹ̀ fẹ́ darapọ̀ mẹ́tò wa lálẹ́ ìdíje. Bẹ́ẹ̀ni sá. Ẹ fáwọn yẹn ń tọ́wọ́ ìtẹ̀tìkà bó ṣe mọ ní òmò ìtẹ̀tìkà ẹ fún wọn nítọ́wọ́ rẹ̀ bó tiẹ̀ ṣe pín ní sí. Kí lẹ gbọ́ kí ló tà fi ń pe binary operation ní binary kí ni binary inú binary operation kí ló túmọ̀ sí? Binary operation ó túmọ̀ sí ká mú element méjì nínú set láti perform àwọn operation. Wà á so lẹ́tì mọ̀ ẹ̀yin náà ti fi ẹgbẹ̀rún máàkì sì fàjẹ́ síwájú díje ẹ ṣe ó pọ̀ Ìyáàfin. Olóyè torí àfẹ́mọ́ lọ gbàgede ní ìsìn ṣùgbọ́n kí n tó lọ máa gba ìpè kan àbí méjì sí ẹnìkan béèrè yìí wọ́n ní gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ tí ń kọ́ ìṣirò ní ìwé gíga fásitì ní wọ́n ní wọ́n sọ fún ọlọ́pọ̀lọpọ̀ wà wípé gbogbo àwọn tó bá ṣe ìṣirò so inú kíláàsì náà wọ́n ti bára wọn ìtumọ̀ náà ni pé kò sí kankan mìíràn tí wọ́n fẹ́ ṣe ju tíṣà náà lọ so ti yé báwọn so wọ́n ní ṣẹlẹ̀ ṣàlàyé fáwọn nínú àwọn tí ó mọ̀ jẹ́ báyà bí àfojúsùn àwọn báyà táwọn bá parí èdè ẹ̀kọ́ ìṣirò yìí nǹkan mìíràn táwọn lè ṣe ju káwọn mọ̀ wà ní yàrá kàwé láti máa kọ́ ẹ̀kọ́ lọ ó dàbí olóyè Oyèwọlé wọ́n ṣàlàyé nígbà tá a gbọ́n wá bẹ̀tì ẹ̀yin náà tún bá fi ṣàlàyé kí ni àwọn nǹkan mìíràn tí wọ́n lè fi ìṣirò yìí ṣe àbí chọ́ọ̀kì nìkan náà wọ́n lè mọ gbámú olóyè bá kàn mọ̀ sí. Ìbéèrè mo nífẹ̀ẹ́ sí ìbéèrè púpọ̀ lóòótọ́ náà ìgbà tí èèyàn bá mọ ibi tí èèyàn ń lọ lèyìn ò fi mọ bí èèyàn ó ṣe sáré so ìgbà tí èèyàn sì mọ tí èèyàn ń lọ bó lèyàn ṣe so irú ìbéèrè yìí nìsín ní túbọ̀ sí pé ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí ìṣirò òun náà tẹ̀ gbọ́dọ̀ mọ kí ló tiẹ̀ fẹ́ dá ìtọ́pọ̀lọpọ̀ náà máa ń sọ náà ní wípé ẹni a máa wá x ẹni a máa wá x sẹ́ẹ̀sì sọnù ní tá a fi ń wá kiri. ebi ẹsìn náà ní ebó náà lẹ́kọ̀ọ́ tó ti gbọ́dọ̀. nǹkan pọ̀ tí èèyàn lè fi ṣe ṣe rí kí wọ́n kọ́ gbé níbi ọ̀rọ̀ computer scientist ṣe rí àwọn computer scientist lára nǹkan tí wọ́n ń ṣe òun náà ni kí wọ́n create robots lára nǹkan tí wọ́n ń ṣe in fact kí n sọ pé gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan technologist tí ó wà created ẹ̀rí pa àwọn computer science ìyẹn wá rí computer science yìí ìpìlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ mathematics ìṣirò ni ìṣirò gẹ́gẹ́ ní ìpìlẹ̀ rẹ̀
ẹni tí ò bá mọ̀ sí ló jẹ́ pé tí èèyàn bá ṣe jáàmù táwọn àwọn ọ̀gá wa ń kọ́ wa ẹni tí ò bá ṣe tí ò bá ní mathematics wọn lè mú fún computer science so ìpìlẹ̀ kọ̀ǹpútà gẹ́gẹ́ tí wọ́n fi ń create àwọn nǹkan lọ́jọ́ tèmi wọ́n ń create oríṣiríṣi nǹkan ìpìlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ mathematics yìí ni tí ìṣirò ò bá sílẹ̀ kò sí bí èèyàn ṣe fẹ́ gba àwọn nǹkan yìí dá tó ní ṣókí kí nìkan tí èèyàn lè fi ìṣirò dá àkọ́kọ́ ń bẹ̀ kí ọkọ mu ní ètò súnmọ́ tán yẹn sẹ́rí èèyàn lè jẹ́ statistic so àwọn èèyàn náà ń ṣiṣẹ́ ní ọ́díìtì tó yẹ pé ọ́díìtì Nàìjíríà ẹnìkan ní chief auditor tó yẹ pé gbogbo Nàìjíríà báwo la ṣe ná síta báwo la ṣe ná wọlé so ẹni tí ó lè ṣiṣẹ́ nírú ààyè wọn ẹni tó bá mọ̀ sí ro ni tí ò bá mọ̀ sí ro orí ó dàrú tó bá ti bá débì kan ọlọ́mọdé orí wọn dàrú fúnra rẹ̀ ní ọ̀sà so bákan náà lára àwọn kan tí a lè fi ìṣirò dà òun náà ni àwọn kan tí mo ti ṣàlàyé lẹ́ẹ̀kan yẹn àwọn technology kẹ́hìn fi create ẹni tí ó ṣe programming ó gbọ́dọ̀ mọ mathematics torí gbogbo àwọn kan yẹn náà ni láti fi ṣe. ẹ ṣe púpọ̀ ọ̀jọ̀gbọ́n so kí n tún fi lè kí yín lẹ́yìn ọ̀gá àwọn náà ni pé n tẹ́yẹ lè fi ìṣirò ṣe ó pọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan náà ọ̀gá wọn sọ pé kò sí nǹkan kan ìṣirò kò sí nǹkan kan téèyàn lè fi ṣe tó ti yé bá wọn so kódà tẹ bá fẹ́ ṣiṣẹ́ ní àwọn iléeṣẹ́ ńláńlá ẹ̀rí pé ọ̀jọ̀gbọ́n náà ti sọ pé gbogbo àwọn báyà ìmọ̀ ẹ̀rọ ní o gbogbo àwọn kọ̀ǹpútà ní o gbogbo àwọn kan báyìí ìpìlẹ̀ wọn gangan náà ìṣirò ni tí ò bá wù yín láti ṣiṣẹ́ báyà ní àwọn iléèwé gíga ẹ lè ṣiṣẹ́ báyà nínú àwọn fásitì wa gbogbo àwọn iléèwé tó tún ga jù báwọn lọ gẹ́gẹ́ bí kíni o gẹ́gẹ́ bí lecturer so tẹ́ ẹ bá fẹ́ wá mẹ́wọ̀n náà ẹ lè ṣiṣẹ́ iléeṣẹ́ so iléeṣẹ́ àwọn ẹ̀rọ wọn báyà bí àwọn tó ń ṣe báyà bí àwọn glo àwọn tó ń fún wa ní íńtánẹ́ẹ̀tì lò yìí náà ìṣirò náà wà ń bẹ̀ fà kódà ẹ lè ṣiṣẹ́ yín ní báńkì so nínú àǹfààní ìṣirò náà ni pé tẹ́ bá ti ṣe ìṣirò dáyé kan tẹ́ bá fẹ́ yẹ̀bà bẹ́ẹ̀ fẹ́ ṣe àwọn nǹkan mìíràn náà bóyá ẹ̀wọ́ gbòógì náà lẹ́yìn ìgbà tẹ́ ti ṣe ìṣirò ẹnjìníà tó fẹ́ ṣe lẹ́yìn rẹ̀ ó tún rọrùn fún yín láti bẹ̀ gbogbo àwọn nǹkan oríṣiríṣi èmi tí mo bá ń sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ mìíràn tá a padà ṣe ó ṣe kí ni o kì í ṣe ìṣirò ó ti kọ̀ jọmọ́ ìṣirò tán tó yẹ kó lè mọ́ rọrùn tó yẹ pé kì í ṣe ìṣirò láti ṣe láti pilẹ̀ so wọn náà ní pé àǹfààní ọlọ́kan ọjọ́ kan ọ̀pọ̀ so ẹ̀dẹ̀ mọ́ dáhùn yẹn lóhùn tó pé tíjà lásán lè ṣe bẹ́ẹ̀ kọ́ so tíjà kọ́ nìkan ni ẹ lè ṣe olóyè mo dúpẹ́ fún yín fún àkókò yín ẹ rí i pé mo kì í gíra lánàá náà ni ẹ̀dẹ̀ mú nínú àwọn àìsí àkókò yín náà ẹ fi da ọkọ̀ mọ́ alálẹ̀ ọlọ́run bá wà pẹ̀lú yín àmọ́ lọ síbi ìpele kejì báyìí wọ́n yẹn ti ń pè mí pé bó ni sáà níbẹ̀rẹ̀ ìdíje náà ni gbogbo ẹ̀yin tẹ́ ń pè wọlé gbogbo ìpè yín náà mo rí o so tí n bá rí pé ṣùgbọ́n mo ti mọ̀ pé ìpè wọlé so yín ti mọ̀ ìmọ̀ bí màá ṣe ṣe tó fi jẹ́ pé bó ṣe mọ ní ọmọ ẹ mọ̀ gba máàkì díẹ̀ náà so kọ́kọ́rọ́ tá a fi mọ wọlé sínú ìdíje lé ní òun náà ni ẹ ti ń wò lórí ẹ̀rọ mi hàn so 423-832 423-832 òun náà ni ẹ̀rin èjì ẹ̀ta ẹ̀jọ ẹ̀ta èjì òun náà ni kọ́kọ́rọ́ tá a fi mọ wọlé ká ó tù wá fún aláṣẹ ìdarapọ̀ so láti darapọ̀ mọ́ ìje ẹ̀jọ sí kahoot.it so náà ni mo gbé sí abala ìrísí kahoot.it so dé kahoot.it so yóò béèrè kọ́kọ́rọ́ wo ni ẹ fi wọlé kọ́kọ́rọ́ tẹ́ fi wọlé òun náà ni mo ti kọ yẹn 423-832 423-832 so òun náà ni ẹ káàbọ̀ àwọn mẹ́rin àwọn náà ni wọ́n ti wà ń gbàgede o kódà nínú ọ̀jọ̀gbọ́n ìgbà tí mo gbé àtẹ̀jíṣẹ́ òun jáde sí ìkànnì WhatsApp wa àwọn bíi 20 ni wọ́n láwọn darapọ̀ mọ́ alálẹ̀ mo sì sọ fún ọ pé ìbéèrè tó ń ṣe jẹ ni ọgbọ́n sẹ́ni káwọ́ táwọn yóò fún wọn ní máàkì eléyìí tó ṣe kí wọn máàkì tó pọ̀ bóyá bí tí wọ́n bá mú yẹn bó bá ṣe dára sí bóyá bí èsì iṣẹ́ wọn bó bá ṣe tọ́ sí bẹ́ẹ̀ bó bá ṣe kí ni wọ́n ṣe yára sí láti mú èsì wọn
ó túmọ̀ sí pé báyé mi àti àlejò mú èsì tọ́tọ́ ṣùgbọ́n tẹ́yìn bá ṣáájú mi mú èsì tó tọ́ òun kàwú tó fún ẹ̀yin ní máàkì tó lágbára ju tọ̀dọ̀ tèmi lọ ẹ rí pé lọ́sẹ̀ tó kọjá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ pé wọn ò sí ìbéèrè kankan tí wọ́n fi parí òun wọn ò dẹ̀ tún ṣe pòkè nínà tó ti a bá ń sọ fún àwọn táwa fẹ́ darapọ̀ mọ́ díje so ìtumọ̀ náà ni wọ́n fẹ́ test speed wa àti accuracy ẹ̀ bọ́ọ̀ láti lè yára kánmọ́kánmọ́ mú èsì sí bóò ni èsì wa dẹ̀ ṣe kí ni o ni ó dẹ̀ ṣe lè yanrantí tó akí all the best káàbọ̀ tí ẹ darapọ̀ mọ́ Polypus so Polypus àwọn náà darapọ̀ mọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá ní ìṣẹ́jú méjì sí ẹ̀yìn ilé iye àwa tábàdìra wa a máa bẹ̀rẹ̀ ìdíje náà ní báwọn a máa bẹ̀rẹ̀ ìdíje báwọn náà ní olóyè abẹ́ rí pé àwọn yẹn dúró tán lálẹ́ yìí pẹ̀lú táwọn yẹn ń sun ọ̀jọ̀gbọ́n ṣé ṣe lérò pé àwọn yẹn gbọ́ binary operation yé pẹ̀lú táwọn yẹn sọ níbẹ̀rẹ̀ hàn. Tí a bá gbé sórí graph a rí pé àwọn tí wọ́n gba àwọn ìbéèrè tẹ́ béèrè àbáwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n pọ̀ ju àwọn tí wọ́n dá sí tí wọ́n ṣe díẹ̀ tí wọ́n rí wọn so ìtumọ̀ ní pé àwọn yẹn gbọ́ yé bẹ́ẹ̀ ni àwọn yẹn gbọ́ yé ó kẹ́ ẹ̀ pé ẹ mọ̀ ìgbà míì èèyàn gbọ́ yé ṣùgbọ́n táàmù tí wọ́n fi sọ jáde ó lè yàtọ̀ lápèjọ rẹ̀ tó dákọ̀ addition lẹ́ẹ̀kan àwọn ti yọ multiplication kún bẹ́ẹ̀ nù ó yẹ kán kó papọ̀ kán ní operation àwọn náà mọ̀ ṣùgbọ́n bí wọ́n sì gbé jù lẹ̀ òun náà ni ó dá nǹkan lẹ̀ àwọn yẹn gbọ́ yé. ìdánilóye mo tún rí pé ọ̀pọ̀lọpọ̀ bí ọ̀jọ̀gbọ́n tí wọ́n kọ́ pè ní àkọ́kọ́ ẹ rí i pé wọ́n fẹ́ sọ ṣùgbọ́n Yorùbá wọn wẹ́ àkọ́ dángájá Yorùbá Èkó òun náà ni wọ́n ń sọ so ìṣẹ́jú kan sásìkò yá máa wọ inú gbàgede mo bí a ti gbáradì olóyè Usman ẹ ṣé púpọ̀ Tókẹ́ Táíwò Mustapha Mukhlis all the best Polypus Fresh Small Genus Fusi gbogbo wa tọ́ ẹgbẹ́ ìlè láǹfààní àti dárúkọ gbogbo wa so ọ̀yà a máa wọ gbàgede ní ìsìn olóyè Radio Ramon wọ́n ní ẹkú ayé ọ̀jọ̀gbọ́n bá a fi ètò náà sọwọ́ sí àwọn tí wọ́n lè jàǹfààní lórí wọn olóyè ó ti yá ní ọ̀yà ẹja rẹ̀ gbàgede o torí àkókò tọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ fún ọ̀sẹ̀ tòní wọ́n ní tá bá ní commutative group ó kọ mìíràn la lè pe commutative group ọ̀jọ̀gbọ́n ẹ̀rí bí àwọn olóyìnbó ṣe ń yára mu ó túmọ̀ sí pé ìbéèrè yìí bóyá kò nira o àbí kí lẹ rí sí ẹsẹ̀ wa pẹ̀lú mi ọ̀jọ̀gbọ́n. bẹ́ẹ̀ni nẹ́tíwọ́ọ̀kì ló fẹ́ mọ fẹ́ẹ̀lì dé lẹ́kọ̀ọ̀kan. ètò abelian group ni o mọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ̀ ṣùgbọ́n bóyá ọ̀nà tá a gbà kọ́hún so òun náà ni ẹgbẹ́ tá a bá ní commutative group wọ́n fún wa pé ẹgbẹ́ àwọn ọ̀gbọ́n tún pè lẹ́yìn pé tá a bá ní commutative group ó kọ mìíràn tá a lè mọ̀ fún commutative group òun náà ni à ń pè ní abelian group a ti mọ̀ pé tá a bá ní group òfin mẹ́rin òun náà ni ó mọ̀ ṣe kí ni o ni ó mọ̀ tẹ̀lé closure gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé associativity yóò mọ̀ ní identity yóò dẹ̀ mọ̀ ní inverse but group kan tó bá tún ní property kan tó tún kún mẹ́rin tá a rí yẹn tó fi ń sì kan a máa pè ní commutative group ó kọ mìíràn tá a lè fún un náà ní abelian group ẹja lọ sí gbàgede olóyè dàbò olóyè ti ok ẹ̀jẹ̀ ń gbé olóyè wọlé padà so ẹ rí i pé tá a bá wo gbàgede Fusi additional small press small tẹ bá ṣàkíyèsí máàkì kéékèèké òun náà ni àwọn ènìyàn náà máàkì kéékèèké òun náà ni wọ́n fi ṣe kíni òun náà ni wọ́n fi ń gbéra wọn ọ̀yà ìbéèrè ilé ìtọ́kàn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tí a operation b tó bá jẹ́ a plus b plus 1 tí wọ́n á define lórí z àti mọ̀ pé z yẹn integer ni
wọ́n ní operation yìí sá lè sọ pé ó ní identity element bẹ́ẹ̀ ni ó ní identity element ń ṣe 1 bẹ́ẹ̀ kọ́ kò sí identity element bẹ́ẹ̀ ni identity element yẹ -1 ni bẹ́ẹ̀ ni identity element yẹ 0 ni ìwọ ni ó jẹ́ ń bẹ́ẹ̀. olóyè abẹ́rí pé àwọn èèyàn ń súré mú ìbéèrè ohun ó túmọ̀ sí pé wọ́n gbọ́ yé púpọ̀ tọ̀. kódà àwọn èèyàn gbìyànjú wọ́n gbọ́ yé bẹ́ẹ̀ ni ẹ̀sùn mọ́ olóyè tí n bá ti rí aago mi tó bá ti dé bí 15 báyìí ìṣẹ́jú àyà 15 sóti mo mọ̀ pé béèrè wọn bá ọ̀pọ̀lọpọ̀ wọn gbọ́ èrò 7 6 5 4 3 2 1 béèrè ìbálò bẹ́ẹ̀ ni ó ní identity -1 náà ni ọ̀jọ̀gbọ́n yẹn 4 ló gbà so èèyàn 4 ló gbà so ẹ mọ̀ pé wọ́n ní operation yìí operation B wọ́n define rẹ̀ pẹ̀lú A plus B plus 1 mo dẹ̀ ti mọ̀ pé òfin identity element mi náà ni pé tí n bá ní A star E tàbí E star A tí E mi bá jẹ́ identity element yóò mọ̀ fún mi ní A padà ajá sí pé tí n bá operate ẹ̀ báyẹn màá máa ní A plus E plus 1 yóò mọ̀ fún mi ní A ẹ rí pé A àti A wọn ò gera wọn tẹ́ bá collect like time tí ọmọ kù náà ni -1 identity yìí -1 náà ni ọ̀jọ̀gbọ́n yẹn 4 lọ́gbà ẹja lọ gbàgede ìbéèrè yìí ọba já fúsì wálẹ̀ olóyè Adésínà ti wà lókè téńté press tẹ̀lé wọn polypus ó tẹ̀lé wọn small náà tẹ̀lé lálẹ́ yìí àwọn olùdíje wọn ò gbà fa ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. Z tí nambla yẹn tó wá define tí wọ́n define operator nambla yẹn lórí integer ìjẹ́sà lè sọ pé A na plus B pé A operation B yẹn tó ń túmọ̀ sí A plus B ṣé group ni sá lè sọ pé group ni olóyè abẹ́ rí pé wọ́n lọ tíkọ́tíkọ́ mú béèrè wọn. bẹ́ẹ̀ ni èèyàn 10 ní báyìí. èèyàn 10 ìbéèrè wọn kẹsì mọ owó olóyè gẹ́gẹ́ ṣe mọ̀ pé ìbéèrè wọn ò lera kódà kò bùkátà gan mú gègé. ó dùn púpọ̀ lẹ́yìn kẹ́ẹ̀kan mú ètò jẹ́ ánsà rẹ̀. bẹ́ẹ̀ ni aago ń lọ 1 2 3 ìbéèrè wọn lọ bẹ́ẹ̀ ni so bẹ́ẹ̀ ni ánsà. àìrí pé nínú fẹ́ràn tí mo gbé síta náà ni pé tá bá ní tí a bá define operation addition ìtumọ̀ náà ni pé operation yẹ addition ni ṣe A plus B addition tá a ti mọ̀ bí ẹni mowó nìyẹn tá wá define rẹ̀ lágbọ́nrin integer ṣe é rí pé mo ṣàlàyé nínú òfin yẹn pé group ni o toro wà closed so tí ẹ bá wọn ó dẹ̀ ṣì wà kí ni ó wà associative tẹ́ bá mú element mẹ́ta papọ̀ nínú integer yẹn tẹ́ bá rò wọn papọ̀ bóyá ẹ bá yí wọn po so tí nǹkan náà ni ó mọ̀ fún wa adẹ̀ ní identity element ń ṣe 0 adẹ̀ ní inverse fún kọ̀ọ̀kan àwọn element yẹn olóyè ẹja lọ sí gbàgede gbàgede wọn ẹ rí pé fúsì ó ti wá síwájú díẹ̀ àbí ṣùgbọ́n tẹ bá ṣàkíyèsí máàkì gbọ́n náà ni Adésínà ló fi ń ṣe kíni ló fi ń lékè lẹ́yìn wọn náà ni price wà báwọn ìbẹ̀tí olóyè yìí ń gbé nǹkan kan wá tẹ bá wò sàlẹ̀ wọ́n sọ pé tó kẹ́ ó ti ní báyà bí kíni ó ti gun àwọn mẹ́ta síwájú ẹ̀hún náà ni pé báyà wọ́n ti ń lulẹ̀ tẹ́lẹ̀ sí báyìí wọ́n ti ń wá sókè díẹ̀ sí ẹja lọ ìbéèrè tó kù ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní tá bá ní operation star yóò lórí set S tó bá satisfy A star E equals A òun náà ni pé tẹ́ bá operate element yẹn mọ́ A ó tún fún wa ní A padà kí ni element E yìí kí ni ó máa jẹ́ olóyè tẹ́ bá rí pé wọ́n sọ àwọn tó pè wọlé wọ́n sọ ìdí kí ni ó jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti sọ tó jọ mọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sọ tó jọ mọ́ bẹ́ẹ̀.
àwọn èèyàn gbìyànjú bí eléyìí wọ́n ń dáhùn. ẹ rí i pé aago òun ó sì tún ń kù torí kò lè rárá kódà bùkátà láti mú ẹ̀rọ sí bẹ́ẹ̀ ni identity element ni o identity element ni element tó yẹ pé mọ operate pọ̀ mọ́ element kan tí ó mọ fún yín ní element yẹn padà kíní mọ rò mọ́ 5 tí ó mọ fún mi 5 padà 0 ajá sí pé 0 kíní o identity element ni ní agbọ́nrin addition kí ni wọ́n máa multiply pọ̀ mọ́ 9 tí ó mọ fún mi 9 padà 1 ajá sí pé 1 yẹn o identity element ní lágbọ́nrin multiplication tá a máa ń pè ní multiplicative identity tá a máa ń pè ní multiplicative identity olóyè ẹja lọ sí gbàgede olóyè additional kọgbà ṣùgbọ́n pressure náà ó ti gbára lé wọn olóyè small tẹ̀lé wọn ẹgbẹ́ small ti wá wájú àmẹ́tíjẹ́ ha o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ tó lóyè sẹ́tún ṣàkíyèsí kankan Mustapha ó ti ń bọ̀ wájú tó ti ń bọ̀ wájú ọbẹ̀ já wọn ẹ̀yìn Yorùbá náà lẹ́nu bí tẹnìkan bá bàjẹ́ ọlọ́mọ ìbéèrè tọkàn ìbéèrè karùn-ún orí ìbéèrè wọ́n ní èwo náà àwọn àpẹẹrẹ yìí ló túmọ̀ sí pé kí ni o binary operation kò closed ní sẹ́ẹ̀tì positive integer a star b àbíkẹ́yìn ọkọ̀ a operation b ó jẹ́ ab a operation b ó jẹ́ a minus b a operation b max a comma b ìwé maximum a àti b so bẹ́ẹ̀ a minus b náà ni òun ni o close lẹ́yìn pé tá a bá ní integer náà ní kí ni o integer ọ̀nà ni nọ́mbà tó wà àwọn nọ́mbà tó wà positive àkójọ nọ́mbà tó wà positive tó negative tó dẹ̀ jòdò wọ́n á ní lórí positive integers pé positive integers ọ̀nà ni pé kí ni àwọn natural number counting number èwo náà àwọn ènìyàn ò close tí wọ́n lo operation tó jẹ́ product pé tẹ́ bá multiply integer méjì papọ̀ tó dẹ̀ jẹ́ positive integer náà lè ṣe rè ó mọ̀ fún yín so tí tẹ́ bá ń wá èyí tó pọ̀ jù nínú integer méjì integer náà lè ṣe rè ó mọ̀ fún yín tẹ́ bá ro integer méjì papọ̀ tó ń jẹ́ positive èsì tí ó mọ̀ fún yín náà òun náà mọ̀ wá positive ṣùgbọ́n àwọn integer méjì tẹ́ bá yọ wọn kó òun ara wọn ó ṣeé ṣe ká mọ́ rí positive integer padà gẹ́gẹ́ bí àpèjúwe ní ṣe 2 minus 3 2 in positive integer ni o 3 positive integer náà ni o 2 minus 3 yóò mọ̀ fún mi negative integer ajá sí pé kò closed lágbọ́n níbẹ̀ yẹn olóyè ẹja lọ sí gbàgede kí lẹ rí nípa àgbàdo green ẹgbẹ́ àríyáàfin Mariam lókè tẹ́lẹ̀ àbí ọ̀jọ̀gbọ́n wọ́n ti wá lókè ní ìsìn so olóyè fresh gbogbo yín kódà mo lu gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n mo lù wọ́n lọ́gọ̀ ẹnu àwọn béèrè mi náà wà tó ẹgbẹ́ tí ń sọ̀rọ̀ yìí gan náà kọ́kọ́ láàgùn lábíyá kó tó sọ ọ̀yà ìbéèrè lè tọ́kàn ìbéèrè kẹfà wọ́n ní tí bá ní a star b tó á jẹ́ pé mo define rẹ̀ pẹ̀lú max ab tí mo max and pé maximum a àti b ìgbólọ́pọ̀ jù ń bẹ̀ wọ́n ní ṣé operation is so define binary operation lórí real number bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ kọ́ o bẹ́ẹ̀ kọ́ associative ni o bẹ́ẹ̀ kọ́ torí kò close bẹ́ẹ̀ kọ́ torí kò wà commutative èwo ní bẹ̀ ẹ̀gbẹ́ nínú ìbéèrè ilé ìtumọ̀ sọ mo ti ṣàlàyé rẹ̀ náà síbẹ̀. Bẹ́ẹ̀ ni olóyè ẹ̀rí pé èèyàn méjì péré náà ló sì béèrè èèyàn méjì péré náà ló sì bẹ́ẹ̀ ni ẹja lọ sí gbàgede ètò ìbéèrè yìí bá já olóyè Adésínà wá sílẹ̀ ajá sí pé wọ́n sì béèrè wọn fresh ó ti ń síwájú báyìí ó ti ń small tẹ̀lé wọn ìyá àfin Mariam náà ti sún síwájú díẹ̀ ìyá àfin lẹ́yìn ẹ̀ small ọ̀yà ẹja lọ ìbéèrè lè tó kù ìbéèrè keje
wọ́n ní kí ni ó mọ sọ subset G tó jẹ́ kí ni ó tó jẹ́ subset G tó jẹ́ subset X kí ni ó mọ di group lọ́ndà binary operation sófin identity lásán ni sófin commutative lásán ni associative àti commutative ni ṣe commutative associative identity àti inverse ni ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ti sọ nípa rẹ̀ ní bẹ́ẹ̀ ni síwájú ìdíje. Ìbéèrè. Tọ́ bẹ́ẹ̀ ni o commutative tá a bá pè nǹkan kan ní group ó gbọ́dọ̀ wà closed àṣìṣe ráńpẹ́ ó wà níbi kí ló kọ pé a subset G to form a group under a binary operation so bẹ̀tẹ̀ ní tó fẹ́ súnmọ́ jù náà délé torí a ti mọ̀ pé kì í ṣe pé gbogbo abelian group òun náà ni ó máa jẹ́ group kì í ṣe gbogbo abelian group òun náà ni ó máa jẹ́ group ìbéèrè yìí kò yanrantí tó so closure associative identity àti inverse òun náà lọ fún abẹ ẹtì tẹ́ bá wọn lọ́pọ̀lọpọ̀ kan náà sọ pé to form a group so torí associative àti commutative gan fún alára rẹ̀ gan náà kò lè di group ẹ̀sẹ̀ pé àṣàlàyé pé táwa ní monoid òun ò ní inverse ẹ̀tìkẹ́tẹ̀ ẹni tó súnmọ́ jù kọjẹ́ náà nìyẹn gbàgede ń wà bó ṣe wà ní ọ̀jọ̀gbọ́n bẹ̀tẹ̀ bá ṣàkíyèsí àwọn ọ̀jọ̀gbọ́n wa díẹ̀ kéékèèké náà ni àwọn máàkì tí wọ́n fi ń ju àwọn lọ wọ́n fi jura wọn bí ẹlẹ́kẹjọ bẹ́ẹ̀ ni wọ́n ní tábà ní binary operation star so lórí tó wá define lórí set of real numbers tí s star y mi tó ń jẹ́ sy plus 2sy ìwọ náà àwọn yìí òun lọ́tọ̀ pé operation close ní àrùn wọ́n star ọmọ dọ́gba pẹ̀lú multiplication 3 àti sy operation yẹn kò depend lórí s àti y star kìí ṣe normal multiplication ìwọ ń bẹ. So star yóò mọ dọ́gba pẹ̀lú multiplication 3 àti sy ni o let's get about operation yẹn wà closed torí real number náà ni ẹ bá multiply ẹ bá ro nǹkan pọ̀ real number náà ni ó mọ fún yín so wà closed operation yẹn ó depend lórí s àti y bẹ́ẹ̀ star yẹn kò dọ́gba pọ̀ mọ́ normal multiplication so ètò wáyé pé first time yìí lásán sy yẹn ni wọ́n fún wa a lè sọ pé dọ́gba pọ̀ mọ́ normal multiplication but second term tí wọ́n rò mọ́ yẹn 2sy yẹn kò jẹ́ ó dọ́gba pọ̀ mọ́ normal multiplication ní tó súnmọ́ ní tá answer wa náà ni pé kí ni ó dọ́gba pẹ̀lú multiplication 3 àti sy torí tẹ́ bá para ro sy pọ̀ mọ́ 2sy yóò mọ̀ fún mi ní 3xy so òun náà ni answer yẹn mẹ́jọ lọ́gbà ọ̀jọ̀gbọ́n gbàgede wà bó ṣe wà ṣùgbọ́n wọ́n ti fi olóyè adéjìnà sílẹ̀ ìyá fi Maria wọ́n sì wà nípò kẹrin olóyè Mustapha wọ́n ti wà nípò karùn-ún báyìí tí ìyá fi Maria mo bá múra rí wọ́n fẹ́ because nǹkan kéékèèké náà wọ́n fi ṣe kíní o wọ́n fẹ́ bá wọn tán díẹ̀ ló jù wọ́n lọ. ìbéèrè kan ní tí star bí tó bá jẹ́ a plus b plus 1 tó bá jẹ́ wọ́n ti fà lórí ìjà kí ni fásitì yóò mọ̀ jẹ́ kí ni inverse yóò mọ̀ jẹ́ a minus 2 minus a minus a minus 2 minus a minus 2 ẹ má gbàgbé ká tó ṣe béèrè yẹn gbọ́dọ̀ mọ̀ tí identity element jẹ́ náà. àwọn àgbọ̀jẹ̀ àwọn náà ni wọ́n darapọ̀ mọ́ ibi ìdíje lálẹ́ yìí kùndó sì fún yín mo gbé di o.
olóyè bẹ́ẹ̀ ṣe ń wo béèrè ohun ta lẹ lérò pé ó súnmọ́ kó ṣe ipò kíní. àwọn èèyàn ń gbìyànjú o ṣe ráwọn márùn-ún tó àwọn wájú wọn ń léra wọn ni olóyè wọn ń léra wọn ọ̀jọ̀gbọ́n. ni ó wáyé kí olóyè Adésínà kan lékún kan tún ẹ̀mọ̀ òrìkèdè ò tí wọ́n sẹ́yìn díẹ̀díẹ̀. So -A-2 òun náà ni èsì rẹ̀ ó jẹ́ o mẹ́rin péré lọ́gbà sóyè wa ní ìdáyọ̀ tó ṣe ń bí ni pé ẹ kọ́kọ́ wá identity ẹ̀ sẹ́yìn pé identity irun tí mo fún wa lẹ́ẹ̀kan ni mo ní identity rẹ̀ jẹ́ -1 ajá sí pé tí bá fẹ́ wá inverse yẹ yóò mọ̀ jẹ́ A inverse yóò mọ̀ dọ́gba pọ̀ mọ́ identity tí ń ṣe -1 sóyè wa báwọn adẹ̀ tí mọ̀ pé operation àwọn define pẹ̀lú pé kí n mọ̀ ọrọ̀ alákọ̀ọ́kọ́ pọ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì pọ̀ mọ́ 1 is equal to -1 ajá sí pé màmá ní A plus A inverse is equal to -2 A inverse mẹ́mọ̀ jẹ́ -2 - A tí ọmọ dọ́gba pẹ̀lú -A-2 ìyẹn mẹ́rin lọ́gbà. Ìbéèrè òun bá ẹ ti rí wọ́n ti já yáàfin Mariam kó HK dash wà kébà olóyè pẹ́ṣínà ló ń gbájú olóyè Usman ń tẹ̀lé wọn Adésínà ń tẹ̀lé wọn Adébísí Ayọ̀mídé HK dash kí wọ́n múra ìbéèrè sì kù 6 ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá wọ́n ní fún AB wọ́n define rẹ̀ pọ̀ mọ́ A² plus B² lágbọ́nrin real number èwo náà léyìí lọ́tọ̀ ṣé kíní yẹn sọ wà commutative àti associative kò wà commutative kò wà associative ó wà commutative kò wà associative kò wà commutative ó wà associative èwo nù rẹ̀. Kódà ọ̀jọ̀gbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà àwọn olùkópa wa àwọn tí bá ń gba wájú wọ́n mọ̀ rọ́bọ̀ àyẹ̀mọ̀ sí kì ó ti di dandan ìta pè ní competition náà. torí tí wọ́n wá fi lè lulẹ̀ lẹ́ẹ̀kan báyìí ó lè ba gbogbo àwọn máàkì wọn jẹ́ àwọn tí ń bọ̀ lẹ́yìn náà wọ́n mọ̀ ọbẹ̀ lọ́wọ́ pé kí wọ́n lulẹ̀ káwọn náà lè ṣe kí ni káwọn náà lè gbà wájú kẹ́lẹ́ gòkè bẹ́ẹ̀ ọwọ́ commutative ẹgbẹ́ sọ̀rọ̀ yìí tí tẹ̀lé kò bá bàjẹ́ tẹ̀lé kò ní dá kọ́lọ́ tí ti wọ́ ẹ̀dá ọwọ́ commutative ṣùgbọ́n kò wà associative ẹ̀rí pé mo ṣàlàyé nínú fẹ́ràn yẹn gan pé kí ni à ń pè kankan ní abusive of sign tàbí abusive of symbol nínú pé ìlòkulò symbol la fi gbọ́ ilé àwùjọ wa pé tí wọ́n bá ti kọ àmì plus yẹn yóò mọ̀ túmọ̀ sí ìròpọ̀ gbogbo gbà kò túmọ̀ síbẹ̀ mo lè fi plus yẹn mo lè define rẹ̀ pẹ̀lú nǹkan mìíràn so ti bá ń so dot mi báyìí wọ́n define rẹ̀ pẹ̀lú A² plus B² bẹ́ẹ̀ sẹ́yìn pé tọ́pọ̀lọpọ̀ ti gbọ́ tẹ́lẹ̀ náà ni pé dot ẹgbẹ́ bá multiplication náà ni làwọn ọ̀gá fún wọn sọ pé kí ni abusive of language náà pé abusive of sign kò túmọ̀ sí pé nǹkan kan ìta ti gbọ́yé sí nǹkan kan tẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀dà ọkọ̀ yẹn ìta ti gbọ́yé sí nǹkan kan mọ̀ tó bẹ̀rẹ̀ so lọ́pọ̀lọpọ̀ ọ̀gbìn àgbà mẹ́ta tí wọ́n bá define rẹ̀ sí ìta tó yàtọ̀ sí ìta ti gbọ́yé tẹ́lẹ̀ ìta gbọ́yé tẹ́lẹ̀ yẹn kọ́ ní ọmọ jẹ́ so ti yé bá so olóyè ẹja lọ gbàgede àwọn mẹ́jọ lọ gbà béèrè ìṣẹṣẹ ilé ni HK dash ó ti wà ń pò kẹrin báyìí olóyè Usman kò gbà àná wà lókè téńté ẹgbẹ́ olóyè Usman wọ́n ti fa ṣòkòtò fresh bọ́ báyìí àwọn ti bọ́ síwájú báwọn nǹkan tẹ́ bá ṣàkíyèsí wọ́n ní ìtọ́ yìí wọ́n ti ń gbà béèrè 3 léraléra tí wọ́n ṣàṣìṣe kankan bẹ́ẹ̀ kò tí ì tán àfìgbà tí díje bá tó tán béèrè 11 wọ́n ní èwo náà àwọn gbólóhùn òun náà lọ jẹ́ irọ́ lórí group wọn la lè sọ pé kò tọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa group wọ́n ní group yóò mọ wà closed ní agbọnrin operation tí ó bá define pẹ̀lú yóò mọ wà commutative element kọ̀ọ̀kan yóò mọ ní inverse yóò dẹ̀ mọ ní kíni identity element. ìgbéèrè ọgbà ìròrí dáadáa. bẹ́ẹ̀ni. tọ́
bẹ́ẹ̀ ni èyí tí tó lè jẹ́ rọ́mbẹ́ náà ni pé kí ni o kọ́ wà commutative torí ẹgbẹ́ wọn ṣàlàyé lẹ́ẹ̀kan tàbí ní group fi mẹ́rin náà ni closure associativity identity àti inference kì í ṣe gbogbo group ni ó máa wà commutative ṣùgbọ́n tó bá ti sọ pé nǹkan kan jẹ́ commutative group tí a gbé ní abelian group a lè sọ pé gbogbo abelian group náà wọ́n kéde gbogbo group ní ó máa wà abelian àmọ́ sí commutative group torí kí group kan kó tó wà abelian ó gbọ́dọ̀ ní òfin ìkan tí ó fi kún mẹ́rin yẹn tí ó mọ̀ sọ́ di márùn tí a mọ̀ sí òfin commutative so commutative náà ni answer wa bí báyìí àwọn mọ́kànlá lọ́gbà olóyè ẹ bá ṣàkíyèsí ìbéèrè wọn tún já press wálẹ̀ ìbéèrè yẹn ó já press wálẹ̀ hk dash ẹ̀ṣẹ̀ kí ni o wà ní ẹ̀yìn wọn olóyè ẹ̀wọ̀ náà tó tẹ̀lé wọn ó yá ìbéèrè ilé ìtọ́ka wọ́n ní ọ̀nà wọ̀nyí la lè sọgbọ́tọ́ fún monoid kí là ń pè ní monoid tó kí ta bá ní monoid wọ́n ní yóò máa wà close yóò máa wà associative yóò máa ní identity ṣùgbọ́n kò ní inverse mo ti sọ ní inú ọ̀rọ̀ tí mo sọ kọjá kò ní identity element ṣùgbọ́n yóò máa wà associative yóò máa ní inverse fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀bẹ̀ operation yẹn a máa sọ pé wà partially defined ìwọ náà kí là ń pè ní monoid bẹ́ẹ̀ ni monoid sẹ́rí ẹja à ń pè kankan ní groupoid lọ́pọ̀lọpọ̀ gbà ń pè tó wá ń pè nǹkan kan ara ní groupoid ó lè àlè tí ẹ sọ pé operation yẹn partially defined by ó wà closed lásán ó ti yé báwọn bẹ́ẹ̀ tá bá ní monoid òfin mẹ́ta lòun ò ní kò ní inverse òfin kan péré ló máa ń sọ group di monoid ajá sí pé monoid náà nísìn a lè sọ pé kí ni ó tún kéré sí group group náà kéré sí abelian group wọn bó agbára yẹyẹ báyìí so ṣùgbọ́n tá bá ti ní monoid òun òfin inverse yẹn kò bá ṣe yẹn mẹ́wàá náà lọ́gbà tọ́ h dash kéde òkè jáì lóye smọ́dá ṣe ń lékè olè adésínà tẹ̀lé wọn adébísí ayọ̀mídé press ẹ̀bẹ̀ tí wọ́n sì sọ pé mo tọ́ yìbú wọ́n dẹ̀ ṣe kí ni o wọ́n ń ṣe gbìyànjú náà àwọn náà bọ̀ wọ́n ń ṣe gbìyànjú náà olóyè ìzùmọ́ ìbéèrè mẹ́ta ló kù àbí àwọn olùkópa àwọn yóò mọ̀ sọmi báyìí náà wọ́n ní binary operation ta define pẹ̀lú a plus b a plus b ẹ̀yìn tí mo sọ ẹ̀kan ni wọ́n define pé a plus b ab minus 2 kí ni 3 plus 2 ó mọ̀ jẹ́ olóyè ẹgbẹ́ mọ̀ sọ̀rọ̀ nípa abusive of sign lẹ́ẹ̀kan pé kò túmọ̀ sí pé níta bá ti pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ọjẹ́ kí ló kọ̀ wọ́n lè define bá mìíràn. bẹ́ẹ̀ ni. ẹ̀rí ẹ pọ̀pọ̀lọpọ̀ ló mú àwọn èèyàn mú 5 torí ẹlòmíì tó gbé 3 plus 2 ṣe bí 5 ni but operation plus ń bẹ wọ́n define pẹ̀lú ab minus 2 yàgbé 3 times 2 6 minus 2 4 wàláì ọ̀jọ̀gbọ́n mo gbà pé olùmọ̀ àgbà lọ́pọ̀ náà àwọn ọ̀jọ̀gbọ́n wa lórí ìṣirò bẹ́ẹ̀ ni 4 láńsọ̀ jẹ ẹja lọ gbàgede wọn àbó ṣe wà ní o ẹ̀rí ẹ̀wòsàn ni wọ́n tún ní ẹnìkan náà jẹ́ náà yes my problem tí ẹ bá fi lè lulẹ̀ lẹ́ẹ̀kan so yóò lè nira láti wá sókè padà ó lè nira láti wá sí òkè padà àti gòkè náà yóò ṣe kí ni yóò nira díẹ̀ ọ̀yà ẹja lọ ìbéèrè tí ọpọ́n sún kàn ìbéèrè 14 wọ́n ní èwo ní àwọn ilé alẹ́ sọ pé binary operation nínú set èwo náà ló ṣàlàyé binary operation ní set wọ́n ní alákọ̀ọ́kọ́ òfin kan ní ohun tó máa ń pa element kan nínú set papọ̀ láti fún element kan òfin kan ní ohun tí máa ń pa element méjì papọ̀
láti fún wa ní ẹ́límẹ́ǹtì mìíràn nínú sẹ́ẹ̀tì yẹn òfin kan ni o ti máa ń pa ẹ́límẹ́ǹtì méjì papọ̀ láti fún wa ní any element òfin kan ni tí máa ń pa ẹ́límẹ́ǹtì mẹ́ta papọ̀ láti fún wa ní ẹ́límẹ́ǹtì kan èwo níbẹ̀ ni èwo níbẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni òfin kan tó yẹ pé wọ́n ń pa ẹ́límẹ́ǹtì méjì papọ̀ ẹ́límẹ́ǹtì méjì yẹn tẹ́ bá pa papọ̀ èsì rẹ̀ yóò máa wà nínú ẹ́límẹ́ǹtì yẹn òun là ń pè ní closure òun ni à ń pè ní closure ọ̀yà ìbéèrè eléyìí tó súnkàn olóyè ẹ̀wò gbàgede ìbéèrè sì kù méjì o ṣé méjì lọ́mọkọ̀ àbọ̀yọ̀ kan ìbéèrè kù ọyọ̀ kan so ìbéèrè kù ọyọ̀ kan ìbéèrè eléyìí tó káàdì rẹ̀ lẹ́lẹ́lẹ́yìí o wọ́n ti binary operation mi star tó bá wà lágbọ́n ní real number tí wọ́n á define pẹ̀lú a star b a plus b plus 2b wọ́n ní kí ni value 2 star half ọmọ jẹ́ ẹ̀rí pé àwọn ọ̀jọ̀gbọ́n wọn gbárí pọ̀ láàrin ìṣẹ́jú ayé mẹ́wàá àkọ́kọ́ lọ́pọ̀lọpọ̀ tí ń fi èsì sí èmi gan mo lè mọ́ lè fèsì pàápàá jùlọ sẹ́ ọgbọ́n tó bá ti di gìrìgìrì báyìí èmi ilé ṣe kankan mo lù wọ́n lọ́gọ̀ọ́ ẹ̀rù wọ́n ti gbìyànjú púpọ̀ olóyè talẹ́ lóò pé yóò gbé orókè ìjọba. Tí àwọn ọ̀gá Usman ò bá já padà. Tólóyè Usman bá sí béèrè yìí tí HK dash tó bá gbà HK dash ló súnmọ́ kó ṣe bòkè ní bẹ̀ Tólóyè Usman bá gbà béèrè òun ni ó ṣe bòkè ní ṣe ká sì sọ lójú rẹ̀ káwọ ẹni tó yọkùn olóyè ọ̀dà fún ìdíje tòní ẹni tó ṣe ipò kẹta òun náà ni olóyè Adésínà ọ̀nà ọ̀sẹ̀pọ̀ kẹta HK dash ọ̀nà ọ̀sẹ̀pọ̀ kejì ẹni ó ṣe ipò kéní lọ́sẹ̀ tòní àwọn náà ni olóyè Usman olóyè Adébísí wọ́n ṣe ipò kẹrin fresh wọ́n ṣe ipò karùn-ún gbogbo wa àwọn náà láṣẹ kéní gbogbo ara gbìyànjú ṣùgbọ́n ó dà gẹ́gẹ́ bí tá a bá wà nínú ọkọ̀ náà ni dírẹ́bà kan náà la lè ní kọ́ rọrùn kọ́ gbogbo àtàwà nínú ọkọ̀ òun náà láfẹ̀ẹ́ gun ọkọ̀ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn díje wọ́n ti ń padà bọ̀ àwọn tí wàá wo ẹni tó ṣe kò kéní gbogbo wa náà la gbìyànjú kódà ẹjọ́ wa lójú púpọ̀ olóyè bá a ṣe wúrí fún àwọn akẹgbẹ́ wa kí wọ́n á fi sílẹ̀ torí mo rí pé ọjọ́ ti. Kódà ẹ gbìyànjú púpọ̀ gbogbo wa náà gbogbo àwa tá a kópa nínú kéde náà la gbìyànjú torí àwọn ìbéèrè òun gan gẹ́gẹ́ bí ọ̀gá mi ṣe sọ lẹ́ẹ̀kan kò sí bí wọ́n béèrè irú ìbéèrè bá èyí ò farabalẹ̀ ronú sí ni ṣùgbọ́n bẹ́yìn ṣé wọ́n tún wá ń gbé àwọn ìdáhùn jáde tètè gbé jáde kódà abíyòsòmí kódà ibi tí ó tún jọ abíyára ìgbóhùnsòmí ẹ gbìyànjú gan ni Ọlọ́run dẹ̀ ṣe àlékún mímọ̀ ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run ṣe dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ lápẹjá tún máa gbìyànjú báwọn káyọ̀ tún máa sọ fáwọn èèyàn tán tún bẹ̀rẹ̀ gbé wa náà káwọn náà máa gbìyànjú báyìí kó mọ̀ já wa nìkan Ọlọ́run mọ̀ sí ní rọrùn ẹ̀yin ọ̀gá wa Ọlọ́run bá ṣe dáadáa fún yín ẹ kúṣẹ́ takuntakun ẹ̀yẹ́ra sà ẹ̀yẹ́ra náà. gbé òṣùbàrà bandẹ ẹ ṣe púpọ̀ lóye tẹ̀dá ọkọ̀ mọ́ wa mo dẹ̀ tọrọ gáfárà pé ọ̀há pé nígbà mìíràn tá a bá pè yẹ mọ̀ jẹ wa so wàá máa yọ̀ǹda yín báyìí láti lọ sún ọ̀jọ̀gbọ́n ìdíje náà tán ní àkókò ẹ ṣe púpọ̀ ọ̀jọ̀gbọ́n Adébáyọ̀ Abdulwasi Abdulhafiz Chris tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n àgbà so nínú ìmọ̀síwò wa yìí náà ẹ ṣe púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ alálẹ̀ yìí fún gbogbo ata darapọ̀ mọ́ alálẹ̀ yìí náà ẹ ṣe púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa àti ẹ wá fi ètò náà sọ́wọ́ gbogbo àti mo rí ọkọ̀ àtà tí mi rí olóyè Dàwó Mubarak Àjàó Lékan Amúsàn olóyè Jimoh Abdulbasit Rabiu Rahman Ọlálékan Noah Ọlábísí Ezekiel Akórèdé Ìbáyélọ́lá Nurudeen Bọ́lájí Akeem Adébáyọ̀ àti gbogbo àwọn atẹ́gbẹ́ wọn ti dárúkọ asẹ́yìn náà ni àtàtẹ́gbẹ́ mi láǹfààní láti rí wa ẹ ṣe púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa
so àdẹ̀sí nígbàgbọ́ pé ní ìgbà mìíràn so tá a bá pè yín nígbà mìíràn ẹ lè darapọ̀ mọ́ wa kò túmọ̀ sí pé ẹ mọ̀ kò dẹ̀ túmọ̀ sí pé nìkan ló mọ̀ jù ẹ gbé eré là máa ń fi ọmọ àyè ṣe náà ni so ọpẹ́ pàtàkì lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe ń gbọ́ owó ètò yìí so tó yẹ pé wọ́n gbé ẹ̀bùn eléyìí tá a máa fún àwọn olùkópa wa jáde olùkópa wa tá a máa fi fún wọn ní ẹ̀bùn so tó yẹ pé àkókò nílé ìgbà mi láti fi dárúkọ gbogbo wọn so bí mo ṣe máa ń tò wọ́n tẹ́lẹ̀ mo tún tò wọ́n bẹ́ẹ̀ so nígbà yìí ni mo fi àdàgbà ètò rọ̀ sí ní alẹ́ tóní títí máa fi mọ̀ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Gafari Lukumo ó dàárọ̀.